A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Elédùmarè a mọ̀ dúpẹ́. Elédùmarè ọba ẹ̀jíkí. Èdùmarè ọba ẹ̀jígẹ̀. Ọ̀gẹ̀gẹ̀ ọba tó gbélé ayé gún. Òkìtìbìrí ọba tí pa ọjọ́ ọkú dà. Ọba àwọn ọba. Ọba àlàńfúngbò ọba títí ayé lọ gbére. Elédùmarè a dúpẹ́ o. Àmọ̀ wàá wù. Àmọ̀ oore ṣe. Tó wá fi sọ adínú àkàsọ̀ kejìlá yìí. Gbogbo ojú tó ń wò mí, ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni, à ń súnmọ́dún ọdún súnmọ́ àní sọdún ìbànújẹ́. Ọjọ́kùnrin tó ń wò mí, ọjọ́bìnrin tó ń wò mí, gbogbo ogun wàhálà, àìnísinmi láàárọ̀, àìnísinmi lásán, àìnísinmi lálẹ́, ní orúkọ Elédùmarè yóò dópin. Ìwọ tó ń wá àánú ọ̀rí àánú gbà. Ẹ̀yin awẹ́lẹ́wà ọ̀dà lóòótọ́ òsì ládé orí mọ́ gbàdúrà ní orúkọ Elédùmarè. Wọ́n láàánú oṣù tá a wà yìí ọ̀làdé orí tiẹ̀. Ọmọ wàá wù lóòótọ́ ọwà lọ́dọ̀ ọkọ ọwọ́ arọ́ ọmọ lẹ́yìn adìẹ òsì ń búburú sẹ́kún. Gbogbo àgàn tí ń dààmú ọmọ wọn gbàdúrà ní orúkọ Elédùmarè. Ọlẹ̀ ọmọ sọnù rẹ. Ọmọwé lóòótọ́ àmọ̀pọ̀ ọmọwé o sì ríṣẹ́ ní orúkọ Elédùmarè nípasẹ̀ kífá ó rí sí ayọ̀, ó rí sí ayọ̀. Gbogbo tó àwọn òbí pátápátá àmọ̀ ní ríjò ògùn bẹ́ẹ̀ là ní ríjò ògùn. A máa lọ a máa bọ̀ a máa sáré kárasọ fọ́mọ kárasọ fún ìyàwó a ní ríjò ògùn. Àwa ní bọ́wọ́ lọ́wọ́ àní bọ́wọ́ ajínigbé bẹ́ẹ̀ là ní bọ́wọ́ agbénipa. Ayé ò ní mú gbojú tó ń wò mí. Ọjọ́kùnrin ni ọjọ́bìnrin gbẹ̀yìn abiyamọ pátápátá tó ń jọ bá jiná ẹ̀ ní gbẹ́nu yàrá wòran. Gbogbo abiyamọ pátápátá tó ń jọ bá jiná ẹ̀ ní gbẹ́nu yàrá wòran. Ọjọ́kùnrin ló ń wò mí, ọjọ́bìnrin ló ń wò mí. Iṣẹ́ tó ṣe láàárọ̀ lórí ọmọ, tó ṣe lásán lórí ọmọ, òun ṣe lálẹ́ lórí ọmọ. Àwọn ọ̀tá kan wá dúró dì ọ́ táwọn òbí tí ó gbégbà tó wá fẹ́ máa jẹ́ ń jẹ ọmọ làwọn ọ̀dà lóhùn òní dán ọ lóró. Bí ṣẹ́gi bá ṣẹ́gi orí ara ẹ̀ ní sẹ́lẹ̀. Ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ọwọ́ ara ẹ̀ ní fi nà. Gbogbo ojú tó ń wò mí, ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni, gbogbo ẹ̀dá tó wà lọ láburú sí ọ yóò ṣera rẹ̀ ní orúkọ Elédùmarè pàṣẹ kífá. Àwa ní àkàsọ̀ kejìlá láburú ò ní kàn wá o, oore ni yóò kàn wá. Àwọn kankan mẹ́ta bọ́ ní oṣù báyìí bàbá ti ń ṣàdúrà láàmú fàwọn nǹkan bàbá wa kún. Ọ̀tọ̀ láyé àdúrà máa gbà ṣùgbọ́n gbìyànjú ìtọ́kadà lẹ́yìn ni. Ìgbìyànjú ìmọ̀ tọ́kadà lẹ́yìn ni. Bá mi gbìyànjú nǹkan tí mo fẹ́ fi síta ìwò. Bá mi tọ́jú obì fín, bá mi tọ́jú obì pa, ìwé àlùpàídà bá mi lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. A wá fi po ọṣẹ. Tá a bá bọ́nú àkàtún kejìlá tá à ń sún wọ́dún lọ, tá à ń wọ́dún tún lọ́ọ̀kan là á máa ń wí ọṣẹ yìí. Ọmọ léwẹ̀ẹ́, ìyá léwẹ̀ẹ́, ọkùnrin léwẹ̀ẹ́. Ìtì mẹ́bẹ̀ ni pé tóbi bá fẹ́ wẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọdọ̀ lò ó. Gbogbo àwọn ègún burúkú, ìdààmú burúkú, àmì burúkú táwọn ọmọ aráyé ti fi sí nílá àníbá ọdún tuntun o. Àníbá wọnú ọdún tuntun o. Àlùpàídà gbogbo láburú tí ń bẹ lára tiẹ̀ tó ń wò mí, tí ń bẹ lára èmi tí mò ń sọ̀rọ̀, tí ń bẹ lára ọmọ kékeré, tí ń bẹ lára àgbáyé yóò padà kúrò lẹ́yìn wa o. Yóò máa gbénú ìgbẹ́wò wá. Obì fín tó bá fojú kan olúfin ìtọ́dà ní fi ìlọ̀ wọ́n fi tọ́dà lọ wá. Obì pa tó bá fojú kan olúpa ìtọ́dà ní máa mú lọ wọ́n mú tọ́dà lọ wá. Àdó àgbò àníyàn gbà ọkàn gbò àníyàn balẹ̀. Àwọn àtúnṣúmọ́ ọdún súnmọ́ àníṣọdún ìbànújẹ́. Tá a bá bọ́nu January àkọ́kọ́ nínú ọdún tuntun, ó ní àwọn sẹ́kàn tá a máa ń lò. Kábíyèsí rẹ Elédùmarè, kábíyèsí rẹ Elédùmarè. Ó náà sẹ́tàn bàbá wa lò tá a fi bẹ̀rẹ̀ ọdún tó yẹ pé tàbí bẹ̀rẹ̀ rẹ̀ nínú January ó tún dọdún míì. Àjùnú náà síta tẹ́sí jàǹfààní rẹ̀
àdúrà gbogbo àníyàn gbà ọkàn gbogbo àníyàn balẹ̀ èmi tí wọ́n ń sọ̀rọ̀ látàárọ̀ tá à ń ṣe súre oṣù tuntun babaláwo Fábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ìwọ nídìí kan àbí kejì tí ń wọ lójú nǹkan kan tiẹ̀ ń pọ̀ láyà ó fẹ́ ṣe nǹkan ẹ̀mí rẹ̀ wà ń ṣe èméjì pèmí sórí nọ́mbà yìí ẹni ibi tó ọba wà á bọ̀ béèrè 08038348630 babaláwo Fábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là tí mo wà ní ìlú péjú wàhùn Sábò Ọ̀yọ́ Aláàfin kò sí ẹ̀dá kan tó lágbára fèrèdùmarè ṣùgbọ́n èèyàn ìlú òun Ọlọ́run yóò yẹ gbogbo wa àdúrà wa ni yóò gbà. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifá Bùkọ́lá Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ́gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là lẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032848630 tàbí 0705288104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.